Mo mà tún kí yín gbogbo ọmọ Yorùbá pé ẹ kú déédéé ìwòyí, ẹ kú bí ojú ọjọ́ ti rí. Àlàáfíà kọ́ ni mo tún bá yín bí, àlàáfíà ni mo máa bá yín tí Ọlọ́run bá jẹ́ kó yé wa. Ká tètè mọ ohun tó yẹ ká ṣe ní àsìkò, kó má bàa di ìgbà tí nǹkan bá dojúrú pátápátá tí ọwọ́ wa ò ká mọ́. Làásẹ̀ wá kẹ́yìn títa bí ẹran tó ti sun tó ti gbẹ. Àwọn bàbá wa ìgbàanì sọ wípé ojú lalákàn fi mí sọ́rí. Ṣé Yorùbá tòde òní ṣá àfojú sọ́rí ṣá? Ǹjẹ́ àti ẹ̀ mú ọ̀rọ̀ ara wa lọ́kùnkúndùn? Ṣé kìí ṣe pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa ń jẹ lọ́wọ́lọ́wọ́ là ń rò àárò ọjọ́ ọ̀la? À ń pariwo látijọ́ pé ogun ti dé, ogun ti ń bá wa gbé. Àwọn tó ń ṣọ́ wa wọn padà lẹ́yìn wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sọ wípé irọ́ làwọn ọmọ yìí ń pa. Wọ́n ti gbé ṣàríà wá ká wa mọ́ lẹ́kìtì o. Lójijì ní ṣàríà ló lálẹ́ wù lẹ́kìtì. À ń béèrè lọ́wọ́ ọba lóhùn ò mọ̀ sí. À ń béèrè lọ́wọ́ gómìnà náwọn ò mọ̀ sí. À ń béèrè lọ́wọ́ ọlọ́pàá ń sọ pé àwọn ò mọ̀ sí. Aráàlú gan sọ pé àwọn ò mọ̀ sí. Ìyẹn ni pé àwọn tí ń dọdẹ wa ò tí ì padà lẹ́yìn wa. Ìyẹn ni pé àwọn tó fẹ́ gbalẹ̀ wa, tó fẹ́ gba ogún ìbí wa, tó fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa, wọn ò dẹ̀yìn. Wọ́n dẹ̀ múra síṣẹ́. Ìran Yorùbá nìkan ni ò mọ ohun tó kàn nínú ọ̀rọ̀ wa. Àwọn tó jẹ́ kó jẹ́ gẹ́gẹ́ bí olùgbèjà fún ìran Yorùbá, wọ́n dúró gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá ni. Láti àná tolúwa ti ń sọ tẹ́lẹ̀ yìí ti ń sọ pé ṣàríà àfẹ́lẹ́ ilẹ̀ Yorùbá wọ́n ti gbé ṣàríà dìde lẹ́kìtì. Àgbààgbà ilẹ̀ Yorùbá mélòó lẹ rí kó dìde kó sọ̀rọ̀? Wọn à ní sọ̀rọ̀ nítorí pé wọ́n ti gbowó lọ́wọ́ àwọn ẹni bí tẹ́nìyàn bá tẹ̀ ti jẹ́ dodo àti sòdodo á ní lára. Tẹ́nìyàn bá ti gbowó lọ́wọ́ ẹni àti bónítọ̀ ń sòdodo ọ̀rọ̀ á ní lára, á dìṣòro. Èmi á ti máa sọ tipẹ́. Ọmọlúàbí máa ń gba ohun tó dára á dànù lọ́wọ́ ènìyàn. Ọmọlúàbí máa ń gba ògo ẹni dànù. Torí ibi tó bá ti yẹ kéènìyàn ó jà tí ò bá jà ń bẹ̀, á di ẹrú. Ibi tó bá ti yẹ kéènìyàn ó sọ̀rọ̀ bí akọni, tó bá kọ̀ tí ò bá sọ̀rọ̀ akọni ń bẹ̀, á di dìdìrìn. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ráyé wa lóde. Ọmọlúàbí ti sọ wá di Mumu mọ́ àwọn Fúlàní lọ́wọ́. Ọmọlúàbí ti sọ wá di ọ̀dọ̀yọ̀ mọ́ àwọn Fúlàní lọ́wọ́. Àwọn tí àwọn bàbá wa gbẹ́lẹ́ lẹ́yìn lánàá. Ọmọlúàbí ni wá, ọmọlúàbí ni wá, ọmọlúàbí ni wá, ọmọlúàbí ni wá. Ọmọlúàbí ti mú kí ògo wa ó bọ́ sọnù lọ́wọ́ wa. Wọ́n ti gbé ṣàríà wọlé lẹ́kìtì. Ọmọlúàbí náà ni. Gbàrà tó bá jẹ́ wípé àwọn àgbààgbà wa ṣe ohun tó yẹ kán ṣe. Gbàrà tí àwa ọmọ wọn ti gbọ́ látànà káàkiri àgbáyé níbi tọ́mọ Yorùbá wà náà ti ń pariwo no ṣàríà a ò fẹ́. Wọ́n ti pe fóònù mi ó ti kú. Àti ìrí àgbààgbà Yorùbá kan kó jáde síta. Èyí tó tún wá yà mí lẹ́nu jù ń bẹ̀ tí mo ní àwọn tó jẹ́ mùsùlùmí Yorùbá tó jẹ́ ọmọ ọkọ Yorùbá, àwọn gan sọ wípé no ṣàríà àwọn ò fẹ́ ní ilẹ̀ Yorùbá. Pé lóòótọ́ mùsùlùmí làwọn. Ilẹ̀ Yorùbá náà ń pe bíbá kì í ṣe Saudi Arabia. Àwọn bàbá wa embrace. Wọ́n gba ìsìláàmù láàyè ni. Wọ́n dẹ̀ gba ìsìláàmù láàyè kì í ṣe káwọn máa fi ní àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọn lára. Àwọn ò fẹ́ ṣàríà. Ṣùgbọ́n ẹ̀ tí ì ní rí àwọn àgbààgbà Yorùbá kankan kó sọ̀rọ̀ nípa ẹ̀. A ti pè tọ́ba ìlú bíi 5-6 o. Kò tí ì sí kankan nínú wọn tó rọ̀rọ̀ sọ lórí ẹ̀. Ọmọlúàbí ti sọ wọ́n di dìdìrìn. Ọmọlúàbí ti sọ ìran Yorùbá di Mumu. Ọmọlúàbí ti gbogbo wa dànù lọ́wọ́ wa. Ibi tó ti yẹ ká jà ká ṣiṣẹ́ ọmọ akin. Kán ní Yorùbá ló ń jà ń bẹ́ẹ̀ kí etí méjì mẹ́ta gbọ́. Kán ní nǹkan jà lé lórí ohun
ohun tó yẹ kó jà lé lórí ni. Ìyẹn gan-an pẹ̀lú ọmọlúàbí, kì í ṣòro ọmọlúàbí dìdìrìn tí gbogbo yín ṣe lénìí tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ lè sọ̀rọ̀, tán kó Yorùbá sínú ìparun, tán kó Yorùbá wọnú páńpẹ́ lọ. Tó bá yá wọ́n gbé sàríà wọlé lẹ́kìtì àmọ́ tẹ́ ẹ bá dákẹ́, bóyá wọ́n ti tún kúkú tó Oǹdó tàbí tọ̀ṣun lọ́wọ́ tá ò mọ̀, á tún wù jẹ̀rẹ̀ jáde lógùn state. Olúwo àti mufti ẹ̀dá ti sọ pé àwọn máa jẹ́ kí sàríà kálẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. We did not see any one of our kábíyèsí tó lè gbé iná wojú Olúwo. Ó bù yín kù. We did not see any one of our kábíyèsí tó lè jáde síta wípé ọmọ bo ni mufti jẹ́ náà, ibo lẹ hàn náà ti wọlé. Ó bù yín kù ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá. Àwọn gómìnà wa wọ́n dẹrú Olúwo, wọ́n dẹrú Olúwo, wọ́n dẹrú mufti. Àwọn ọlọ́pàá wa gan wọ́n ti di ìyàwó Olúwo dọ́dọ̀. Wọ́n dẹ̀ ń tẹ́tí irú àwa yìí torí pé we say we did not want this thing in our father's land. Àwọn àgbààgbà wa dẹ̀ dákẹ́. Bàbá kan pè mí, bàbá Èkìtì, àwọn ti wo àwọn program tó ṣe ní àná, kíní kankan, ẹ jẹ́ ká fi ọmọlúàbí tó, ọmọlúàbí tẹ́ fi ń tò látijọ́ ẹ̀ tí ayé Yorùbá ń dàrú lọ. Ọmọlúàbí tẹ́ fi ń tò látijọ́ yìí tí ìran Yorùbá ò rójú tí ò ráyè. Ọmọlúàbí tẹ́ fi ń tò látijọ́ yìí tí ìran Yorùbá dorí kodò ń tó yẹ ká jà fún ká má jà fún. Ọmọlúàbí yẹn lẹ lò nígbà tí Abacha gbé law school kúrò lẹ́kọ̀ọ́ tó gbé wọ̀ ó di Àbújá. Sọ̀rọ̀ aviation ní Tinubu pé káàkiri tí àwọn àgbààgbà Fúlàní yarí mọ́ lọ́wọ́ pé láyé eléyìí tó gbé wá sọ́dọ̀ wa yóò lè gbé padà. Ṣùgbọ́n àwọn títí wa ọmọlúàbí ni wọ́n á dákẹ́, wọ́n á máa wòran. Ọmọlúàbí ti sọ Yorùbá di mùmú, tí ń sọ ògo wa dànù lọ́wọ́ wa. Látànà àwọn ọmọ ológo, àwọn ọmọ olóríire tí ilé àtọ̀nà wọn ò ní bàjẹ́ l'Amẹ́ríkà, ní London, ní Canada, ní Asia country, ní Japan, ní Europe country, káàkiri gbogbo ibi tí ọmọ Yorùbá wà náà ti ń pè bàbá Èkìtì kí la fẹ́ ṣe, a ò gbẹ́dọ̀ gbà, a ò gbẹ́dọ̀ gbà. Gbogbo tó bàbá kan ti ẹ̀ pè mí tó bá jẹ́ pé kò ń wálé kò máa wálé, is from Èkìtì yẹ. Àti ìrí àwọn ọba kọ̀ọ̀kan kó jáde síta kó go against ẹ̀. Gómìnà gan ò lè jáde síta kó go against ẹ̀. Wọ́n ń deny pé àwọn ò gbọ́, ohun tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ dẹ̀ ti gbọ́, kí ló kù ṣèbí kẹ́ take action ni. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti jẹ́ dodo. Ẹja fọmọlúàbí ṣe, ẹja fọmọlúàbí ṣe, ayé Yorùbá ń bàjẹ́ lọ lọ́wọ́ ibi tó yẹ kí Yorùbá ó ti jà fẹ́tọ́ wọn ẹ̀ẹ́jà. Mo rọ ẹ̀yin ọ̀dọ́ tòde òní, mo ti sọ nígbà kan rí, aṣọ ọmọlúàbí ẹja bọ̀kọ́gi náà ká bọ̀ ká pọ́, bóyá tá a bá bọ̀ tán ká fọ̀ ọ́, ká háyọ̀ ọ̀nà ẹ̀, ká tọ́jú ẹ̀. Nígbà tá a bá gba ògo wa tán, tá a gbalẹ̀ wa tán, tá a wà dominion on our land, tá a wà in charge of our land, that we can take decision in our land. Tá a mọ̀ wípé kò sí pé Fúlàní Haúsá kan wá máa fọwọ́ lálẹ̀ ní ilẹ̀ Yorùbá, Ìgbò kan wá máa fọwọ́ lálẹ̀ ní ilẹ̀ Yorùbá, Gàmbàrí kan wá máa fọwọ́ lálẹ̀ ní ilẹ̀ Yorùbá. Tá a mọ̀ wípé ibi tá a bá ní kó dúró sí náà máa dúró sí. Gbàyà á lọ mú aṣọ ọmọlúàbí wa tá a fọ̀, àwa gbé wọ̀, àṣẹ máa practice ọmọlúàbí wa lọ. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí, ẹ já gbé aṣọ ọmọlúàbí sẹ́gbẹ́ kan, ká wá wọ aṣọ ọmọ akin tán pé àwọn bàbá wa. Aṣọ méjì làwọn bàbá wa ní, akin àtọmọlúàbí. Akin yẹn náà fi ń kọ ìwọ̀sí, akin yẹn náà fi ń kọ ìyànjẹ, akọ yẹn náà fi ń gbin ìdọ̀tí ń dànù lára wọn. Nígbà tán bá gbọ́n dànù tán tó dọbẹ̀ tó di jíjẹ tán, wọ́n wá gbé aṣọ ọmọlúàbí wọn wọ̀. Ṣùgbọ́n àwa tó dé òní, a fẹ́ ṣoge nínú ìdọ̀tí, a fẹ́ ṣoge nínú òṣì. Fúlàní dẹ̀ ṣetán láti gba ilẹ̀ wa. Sharia is not part of the Yorùbá. Ẹ má sọ pé Èkìtì nìkan ni o.
The Ekiti belong to the Yoruba land. Ekiti belong to the Yorubas. Tán bá ń dárúkọ ilẹ̀ Yorùbá tí wọ́n bá dárúkọ Èkìtì kò pé o. Ijó wa ti dijó àjọjó, àwẹ̀ wa ti dàjọ àwẹ̀ àjọgbà. We must reject that Sharia. Ẹ jẹ́ á gbé ọmọlúàbí sẹ́gbẹ́ kan náà. Ẹ jẹ́ á gba ẹ̀tọ́ wa. Ẹ jẹ́ kó oníkálukú wa lọ gbé aṣọ ọmọ akin wọ̀ tí ń kọ̀wọ̀ sí. Aṣọ ọmọ akin tí ń kọ ìyẹ́ ìrànjẹ́. Lọ́dọ̀ wa wọ́n ń pè aṣọ kan ní támídànù. Ẹ jẹ́ á lọ gbérú aṣọ bẹ́ẹ̀ wọ̀ tó máa ta ohun tí ò yẹ ká gbà mọ́ra, tó máa tá dànù lára wa, tí ó sọ wá di ojúlówó ọmọ Yorùbá lóòótọ́. Ènìyàn máa ń jà fún ẹ̀tọ́ ìran ẹ̀ ni. Ènìyàn máa ń jà fún ogún ilé bàbá ẹ̀ ni. Ènìyàn máa ń kọ ìwọ̀sí níbi tó ti jẹ́ kó kọ ìwọ̀sí. Àbùkùlé o fún ìran Yorùbá. Ẹ jẹ́ ká jọ kọ́. Ẹ gbàgbé pa ọmọlúàbí ìran Yorùbá. Wọ́n ní ọmọlúàbí yìí jagun bí ẹrú. Á bẹ́tà ká jagun bí ẹrú ká má bàa di ẹrú. Á bẹ́tà ká kọ́, ká wọṣọ támídànù, ká kọ ìwọ̀sí yẹ tí àwọn ọba wa ò bá lè kọ́, tí àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re tán ti di ẹgbẹ́ arúgún ilẹ̀ Yorùbá tí wọn ò bá lè kọ́. Àwa tá à ń bọ̀ lẹ́yìn ẹ jẹ́ á tètè dìde ká kọ́. Ẹ má jẹ́ kí wọ́n fi alẹ́ títí wọn ba ọ̀sán àti àárọ̀ títí wa jẹ́. Yóò dára fún yín. Ọmọ Yorùbá, all of us must say no to the Sharia law in Yoruba land. God bless Yoruba land and God bless Ekiti people.